tó tún fún wa láǹfààní láti wà pẹ̀lú wa ní orí móhùnmáwòrán ní àṣálẹ́ yìí. Àdúrà wa ni wípé ètò wa lálẹ́ yìí yóò lè jẹ́ ìbùkún fún ẹnì kọ̀ọ̀kan wa. Inú wa dùn láti máa gbọ́ lọ́dọ̀ yín. Ẹ lè pè wá tẹ́ bá ní nǹkan kan tẹ́ fẹ́ ká mọ̀ àbí ìbéèrè àbí ẹ̀bẹ̀ àdúrà gan. Ẹ pè wá sí orí nọ́mbà wa 0816 208 1344 0816 208 1344. WhatsApp wà lórí nọ́mbà yẹn náà, tàbí 0901 291 2344 0901 291 2344. WhatsApp nìkan lẹ lè ṣe tí nọ́mbà yìí. Tàbórí Glo nọ́mbà wa 0705 530 7492 0705 530 7492. Inú wo dùn láti gbọ́ látọ̀dọ̀ yín bí ètò wa ṣe ń lọ. Ọlọ́run yóò ràn wá lọ́wọ́. Orúkọ tèmi ni oníwàásù Samuel Tèmítọ́pẹ́ Àkàndé láti inú ìjọ Faith Baptist Church ní Ògbómọ̀ṣọ́. Gẹ́gẹ́ bí mo ṣe sọ, inú wa dùn láti wà pẹ̀lú yín. Láṣálẹ̀ mo fẹ́ ká gbé nǹkan kan yẹ̀wò nínú ọ̀rọ̀ Ọlọ́run tí mo pe àkórí rẹ̀ ní òtítọ́ nípa yíyàn. Òtítọ́ nípa yíyàn, truth about choices. Òtítọ́ nípa yíyàn. Gbogbo wa ní ìgbé ayé wa la mọ́ ń dé kòríta kan láti yàn. Kò sẹ́nikẹ́ni tí ó ní pé òun ò tí ì yan kankan rí. Ìgbà tá à ń wo àwòrán ìlálẹ̀ yìí, a yàn láti wò ni. Fáwa tá a ti ṣègbéyàwó, ọkọ tá a fẹ́ a yàn láti fẹ́ ni. Fáwa ọkùnrin aya tá a fẹ́ a yàn láti fẹ́ ni. Àwa míì yan iléèwé ẹ̀kọ́ gíga tá a fẹ́ lọ. Àwọn míì yan oúnjẹ tá a fẹ́ jẹ. À yàn láti jókòó tàbí yàn láti dúró. Ìgbé ayé wa ní í ṣe pẹ̀lú yíyàn. Kò sẹ́nikẹ́ni tó wà láyé yìí tí ò ní nílò láti gbégbésẹ̀ láti yan nǹkan kan àbó mìíràn. Kí wá làwọn òtítọ́ tó yẹ ká mọ̀ nípa tá a bá fẹ́ yàn, pé mo fẹ́ yan nǹkan kan báyìí o, àbí mo fẹ́ ṣe ìpinnu báyìí, báwo mo ṣe lè yan tó tọ́, báwo mo lè ṣe lè mọ tó tọ́, báwo mo ṣe lè gbégbésẹ̀ tó tọ́. Ìyẹn tí mo fẹ́ ká gbé yẹ̀wò lálẹ́ yìí nínú ọ̀rọ̀ Ọlọ́run ni. Nígbà tẹ́ ṣí Bíbélì yín pẹ̀lú mi sínú ìwé Hébérù orí 11. Hébérù orí 11 á kà láti ẹsẹ̀ 24 sí 29. Hébérù orí 11 ẹsẹ̀ 24 sí 29. Hebrews chapter 11 verse 24 through 29. Bíbélì sọ wípé nípa ìgbàgbọ́ ni Mósè nígbà tí ó dàgbà, ó kọ̀ kí a máa pe òun ní ọmọbìnrin Fáráò. Ó kúkú yàn àti máa bá àwọn ènìyàn Ọlọ́run jìyà ju àti jẹ fàájì ẹ̀ṣẹ̀ fún ìgbà díẹ̀. Ó ka ẹ̀gàn Kristi sí ọrọ̀ tí ó pọ̀ jù àwọn ìṣúra Íjíbítì lọ, nítorí òun wo èrè náà. Nípa ìgbàgbọ́ ni ó kọ Íjíbítì sílẹ̀ ní àìbẹ̀rù ìbínú ọba, nítorí tí ó dúró ṣinṣin bí ẹni tí ó rí ẹni àìrí. Nípa ìgbàgbọ́ ni ó dá àsè ìrékọjá sílẹ̀ àti ìbùwọ̀n ẹ̀jẹ̀ kí ẹni tí ń pa àwọn àkọ́bí ọmọ kí ó má bàa fi ọwọ́ kàn wọ́n. Nípa ìgbàgbọ́ ni wọ́n la òkun pupa kọjá bí ẹni pé ní ìyàngbẹ ilẹ̀ tí àwọn ará Íjíbítì dánwò tí wọ́n sì rì. Kí Ọlọ́run kó bùkún kíka ọ̀rọ̀ rẹ̀. Mo sọ pé a sọ̀rọ̀ lórí òtítọ́ tá a nílò láti mọ̀ nípa yíyàn. Ẹ jẹ́ ká gbàdúrà. Bàbá, dúpẹ́ lọ́wọ́ yín fún àǹfààní tẹ́ fún wa. A dúpẹ́ pé ẹ̀yin Ọlọ́run lẹ jẹ́ kó ṣeé ṣe fún wa láti wà lórí afẹ́fẹ́ lálẹ́ yìí. A dúpẹ́ fún ìbùkún yín àti ìrànwọ́ yín lórí ayé wa. Olúwa ẹ gbọ́ ọpẹ́ wa. A gbàdúrà Ọlọ́run alààyè bá a ṣe ń tún gbé ọ̀rọ̀ yín yẹ̀wò tá à ń ṣe ìjíròrò lé lórí. Ẹ fi ọ̀rọ̀ yín, ẹ jẹ́ kó jẹ́ ìbùkún fún wa. Ẹ ràn wá lọ́wọ́ kí ọ̀rọ̀ yín kó lè yí ayé wa padà, kí ògo àtọlá kó sì jẹ́ tiyín. Jésù Olúwa wa. Àmín. Gbogbo wa gẹ́gẹ́ bí mo ṣe sọ, la mọ́ ní àkókò láti yàn, àti kékeré ni tá a fi dàgbà. Ìgbà míì ká tó dípa dákòókò tá a tẹ̀ lè ṣèpinnu yíyàn fúnra wa. Aláǹfààní torí alóbìí, àwọn òbí wa máa ń bá wa yan àwọn nǹkan míì. Ilé ìwé tá a lọ nígbà kékeré, aṣọ tá a wọ̀. Ṣùgbọ́n bá a ṣe ń dàgbà sí ni yíyàn wa ló ń yí padà. Làwa náà nílò láti mọ ṣèpinnu, torí pé nígbà tá a bá ń dàgbà, báwọn òbí wa ṣe ń kọ́ wa ni pé a kọ́kọ́ mọ gbára lé wọn. Nígbà tó bá dákòókò, wọ́n fẹ́ káwa náà mọ dá dúró ní tiwa. So ibẹ̀ ní yíyàn wa ló ti máa ń bẹ̀rẹ̀.
ọ̀pọ̀lọpọ̀ wa la sì máa ń ṣàṣìṣe nípa yíyàn. Tá a bá wá wo ìwé tẹ́ kà láṣálẹ́ yìí, ìwé Hébérù orí 11 yìí láti ẹsẹ̀ 24, tá a bá kà á dáadáa á rí pé arákùnrin kan tá a pè ní Mósè ó nílò láti dé ìkóríta tó nílò láti yàn. Ó sì yàn. Báwo ló ṣe yàn? Kí ló yàn? Kí lẹ̀kọ́ tá a lè rí kọ́? Kí làwọn òtítọ́ tó fi múlẹ̀ nípa yíyàn? Òtítọ́ àkọ́kọ́ tí mo kọ́kọ́ rí nípa yíyàn ni pé yíyàn ní í ṣe pẹ̀lú ìwọ gangan. Your choices are personal. Nígbà tá a bá fẹ́ yàn, tá a fẹ́ yàn nǹkan, àwa gangan la gbúdọ̀ yàn. Lọ́pọ̀lọpọ̀ lónìí àwọn èèyàn wa wọn èèyàn. Bá a ṣe máa ń yàn, ó ní pé à ń ṣe nǹkan nítorí táwọn yòókù ń ṣe, à ń yàn nítorí táwọn yòókù ń yàn. Ó dàbí pé báyé ṣe ń yínú o. Àwọn ayé ń bá wọn, ẹjá wa náà mọ báyé yìí o. Irun táwọn èèyàn ń ṣe làwa náà yàn láti ṣe. Kò ń ṣe pé burú láti ṣe irun o, pé bóyá àwọn èèyàn ń ṣe wọn ò ṣe, ṣùgbọ́n a fẹ́ bìkítà láti wò pé ṣé tí wọ́n ń ṣe yìí ṣó tọ́, ṣé tí wọ́n ń ṣe yìí ṣó yẹ. A kàn rí pé àwọn èèyàn rọ́ lọ apá kan báyìí, bẹ́ẹ̀ náà làwa náà ó rọ́ lọ apá abẹ̀. Yíyàn lónìí tá a bá wò báwọn èèyàn ṣe ń yàn, wọ́n ń yàn dúró lórí in tí ẹlòmíì yàn, in tá a mọ̀ ń pè ní peer pressure. Nígbà tá a ń dàgbà, tá a bá ti kó primary school, tá a bọ́ sí secondary, a mọ̀ rí pé láti secondary school, láti primary school gan náà ni peer pressure ti ń bẹ̀rẹ̀. Láàmú rí táwọn mi ò mọ yàn pé àwọn ọ̀rẹ́ mi ni ibi tí wọ́n ń lọ ni mò ń lọ, wọn ò ní lè ṣèpinnu. Tó bá tún wá dé ibi tó tún délé ẹ̀kọ́ gíga sí, yóò tún bẹ̀rẹ̀ mọ yàn lórí táwọn yòókù ń ṣe. Lọ́pọ̀lọpọ̀ ọ̀nà à ń yan ìyàn wa lórí táwọn èèyàn ń ṣe ni a kì í yàn nítorí pé a mọ̀ pé in tá a bá yàn àwa ló ní í ṣe pẹ̀lú. Ẹnì kọ̀ọ̀kan ló gbúdọ̀ nílò láti dé kóríta tí ó ṣe ìpinnu láti yàn. Ẹ wo ohun tí Bíbélì sọ nínú ìwé Hébérù yẹn ní orí 24 àti ìkẹẹ̀dọ́gbọ̀n. Bíbélì sọ wípé nípa ìgbàgbọ́ ni Mósè nígbà tí ó dàgbà ó kọ̀ kí a máa pe òun ní ọmọbìnrin Fáráò. Ó kúkú yàn àti máa bá àwọn ènìyàn Ọlọ́run jìyà ju àti jẹ fàájì ẹ̀ṣẹ̀ fún ìgbà díẹ̀. Ó yàn. Òun ló kọ̀ ló ní pé ẹ má pè mí ní ọmọbìnrin Fáráò mọ́. Kò sẹ́ni tó bá sọ̀rọ̀. Òun ló dé kóríta tó yàn láti sọ pé in tí mo fẹ́ mọ jẹ́ nì. Ṣé rí gbogbo wa tá a bá ṣọ́ra àní lè yan tó tọ́ tó bá jẹ́ pé à ń yàn lórí in táwọn èèyàn ń ṣe. Tó bá jẹ́ pé báwọn èèyàn ṣe ń wò la ṣe fẹ́ mọ ṣe. Tó bá jẹ́ pé à ń yàn gan lórí àwọn ìta à ń jẹ àbí ìta à ń mu àbí nítorí ìgbádùn tá à ń rí. Yíyàn wa gbúdọ̀ jẹ́ lórí àwa gangan. Mósè fi eléyìí hàn wá wípé nígbà tó tó kóríta ó nílò láti yàn fúnra rẹ̀. Kìí ṣe ìyá Mósè ló yàn fún. Kìí ṣe Fáráò ló yàn fún. Kìí ṣe àwọn ará àbẹ̀bí. Bíbélì jẹ́ ká mọ̀ pé nígbà tó dé ìkóríta nípa ìgbàgbọ́ ni Mósè nígbà tí ó dàgbà ó kọ̀ kí a máa pe òun ní ọmọbìnrin Fáráò. Ó kúkú yàn. Yíyàn ó ní í ṣe pẹ̀lú ìwọ gangan. Bóyá a ti ráwọn kan tó jẹ́ pé a máa ń yàn ní ibi táwọn ọ̀rẹ́ wa bá ń lọ la kàn máa ń tẹ̀lé wọn lọ. Lọ́pọ̀lọpọ̀ gbàtẹ́ bá tiẹ̀ ti rẹ́ni tó dé pé kò ní ibi tó ń darí sí, kò ní nǹkan tó fẹ́ ṣe, ẹ rí wọn báyẹn. Ó lè ọ̀tọ̀ ní tó fẹ́ lọ ṣe o. Tó bá kàn ti ráwọn ará ọ̀rẹ́ tí wọ́n ní ó yá já mọ́ lọ bí, ó tẹ̀lé wọn lọ náà nù. Àwọn èèní ní ìpinnu kankan fúnra wọn, wọn èlé dáyàn. Kí lẹ̀yin ọ̀rẹ́ mi fẹ́ ṣe ní ìsìn báyìí? Ẹ jẹ́ n sọ eléyìí fún wa. Àwa oníwàásù ìta máa ń ṣe ní a máa ń fún wa ní ìmọ̀ràn. A lè sọ ti apá ọ̀tún ká sọ tapá òsì kó lè ràn wá lọ́wọ́ láti ṣe kíni, láti yàn. Ṣé ẹrẹ́ tí ó yàn fúnra rẹ̀ ẹ̀yin ni. Nígbà tó bá ní ṣe pẹ̀lú ìyàwó, kìí ṣe iṣẹ́ mi gẹ́gẹ́ bí oníwàásù ni láti sọ pé ẹni tí kò fẹ́ nì. Ìtẹ́ tèmi ni òun ni láti gbàdúrà fún ọ wípé kó má ṣìyàn àti láti ṣí ojú rẹ sẹ́ni tó tọ́, ẹni tó yẹ fún ọ láti fẹ́. Pé kó wá gbégbèsè kó lè torí tí nǹkan bá ṣẹlẹ̀ nínú ìgbéyàwó yẹn kìí ṣe èmi ló mọ̀ sọ pé mi ìsìnfẹ́fẹ́ ni yìí o. Àwọn ni wọ́n ní ẹni tó lọ nǹkan mọ́ mi nù. Ìwọ ló gbàdúrà. Báwa ṣe ń gbàdúrà ìwọ lèmi ó ṣì níyè pé wò ó pin tọ́lọ́run fẹ́ kó mọ̀ ní tọ́lọ́run fẹ́ kó mọ̀ ní ìgbésẹ̀ tọ́lọ́run fẹ́ kó gbé nì. Ṣùgbọ́n ta ni ó ṣe ìpinnu yẹn? Ìwọ.
òun ló gbé ìgbésẹ̀ yẹn. Mo ti rọ́pọ̀lọpọ̀ gan tó jẹ́ pé wọ́n ti lọ parọ́ nípa ọ̀rọ̀ ìgbéyàwó, tó ti lọ parọ́ fálùfà, ẹni yẹn ó ti gbọ́ Jésù, ó ti gba Jésù, ó ń lọ ṣọ́ọ̀ṣì dáadáa, kí àlùfáà lè fọwọ́ sí pé fẹ́. Mo sì ráwọn míì tó jẹ́ pé wọ́n fa oyà èèyàn dáadáa ni, ṣùgbọ́n nígbà tí wàhálà àbẹ̀dé, òun náà mọ̀ pé òun lòún mọ̀ gbé ìgbésẹ̀ bẹ́ẹ̀, òun lòún tan àlùfáà kí wọ́n lè sọ pé ẹni tó dáa ni. Torí ní tẹ́ ẹ bá sọ, òun náà lágbéyẹ̀wò pẹ̀lú ọ̀rọ̀ Ọlọ́run láti sọ pé ẹni ìtọ́. Ìwọ ló yàn. Yíyàn ní í ṣe pẹ̀lú ìwọ gangan. Ohun ọ̀kọ̀ọ̀kọ̀ òtítọ́ ta gbọ́dọ̀ kọ́kọ́ mọ̀ pẹ̀lú yíyàn nu. Tó bá jẹ́wọ́ ti máa ń yàn ní táwọn ọ̀rẹ́ mi ṣe, ní táwọn ará ṣe, ibi tí wọ́n bá ti ń lọ wò dá nípinnu. Ibi tó ti bára rẹ ò ní mọ̀ o. Mósè dé koríta láti jẹ́ pé ó yàn fúnra rẹ̀. Ohun èkejì tó jó òtítọ́ nípa yíyàn ni pé téèyàn bá yàn tó bá dáa, ó máa ń nira. Yíyan tó dára máa ń nira láti ṣe. Láti yàn nígbà tí nǹkan tó bá dára ó máa ń nira. Ẹ jẹ́ n túmọ̀ rẹ̀. Ẹ wo nínú ẹsẹ̀ 15 yẹn, verse 25. Ó ní ó kúkú yàn àti máa bá àwọn ènìyàn Ọlọ́run jìyà ju àti jẹ fàájì ẹ̀ṣẹ̀ fún ìgbà díẹ̀. Ẹ wo, àwa mélòó ni a ti gbádùn nǹkan tó dára, a ti gbádùn nǹkan tó dára láfẹ̀ẹ́ yan in tí ò da ìyà. Bí kí wọ́n ní pé èèyàn róúnjẹ mẹ́ta jẹ lójoojúmọ́, kọ́ wá ní fún díkà àbó mìíràn èèyàn nílò láti yan àìróúnjẹ mẹ́ta jẹ. Báwo ni ó ṣe rí? Àwùlẹ̀ yan tètè mọ róúnjẹ mẹ́ta jẹun ìyẹn dáa. Kí ló dé? Torí yẹn rọrùn, tètà ti rí ni. Ṣùgbọ́n tètà àti ìrí ó máa ń nira. Ẹ sì jẹ́ ń sọ fún yín, ṣe rí ń gbé èèyàn bá fẹ́ yan tó dára, in tó dára lọ́pọ̀lọpọ̀ ọgbà ó máa ń le láti yàn. Tẹ́ bá ti rí ẹni tó fẹ́ ṣèpinnu tó jẹ́ pinnu rọrùn láti ṣe kí nǹkan ṣe lè kí n ṣe lè. Ìpinnu tó bá ṣe tó jẹ́ pé kò mú àròjinlẹ̀ dání, tí ò fẹ́ mú nira pé eléyìí yóò kọ́kọ́ dàbí ẹni pé yóò mú nǹkan dání o, ṣùgbọ́n tí ó jáde ń bẹ̀ ó máa ń ṣe o. Tẹ́ bá ti rí ìpinnu tó dàbí ẹni pé kàn ṣe yóò sì ṣe, kèé ní ìgbẹ̀yìn tó dáa. Bẹ́ẹ̀ ni ẹ mọ̀ pé gbogbo wa náà la wà lórílẹ̀‐èdè yìí nígbà tí àwọn sogúndogójì dé. Tó bá fowó tó bá fi 1,000 náírà bẹ́ẹ̀ ó gbẹgbẹ̀rún 5. Ọ̀pọ̀lọpọ̀ wa la kówó bẹ̀ torí pé ó rọrùn. Ṣùgbọ́n tí wọ́n bá sọ fún wa wípé ó fi owó pamọ́ báyìí, ó fi ra ṣẹ́ẹ̀sì, nígbà tó bá rà á ó lè tọ́dún kan orí ṣẹ́ẹ̀sì. tó bá ra ṣẹ́ẹ̀sì tó fi 1,000 naira rà á, lórí ọdún kan ó ṣeé ṣe kó wá rí bóyá 200 naira yóò wá jẹ́ 1,200. Nígbà tó bá tún wò sí iwájú, wọ́n wá fún ọ ní bonuses of the share. Àwọn ìgbà tó bá ṣàwò yóò rọra máa dàgbà díẹ̀díẹ̀ ni. Àìfẹ́ tó máa ń dàgbà díẹ̀díẹ̀, afẹ́ lójú ẹsẹ̀. Ṣé ráwọn nǹkan ojú ẹsẹ̀ yẹn àbámọ̀ máa ń pọ̀ ńbẹ̀. Torí téèyàn bá fẹ́ ṣèpinnu tó tọ́, tó dára, tí ó pẹ́, ó máa ń dàbí ẹni pé ó máa ń le láti ṣe. Ìpinnu tó bá fẹ́ ṣe tí ó pẹ́, tó dára, ó máa ń le láti ṣe. Òun ni lónìí tẹ́ bá wọ ọ̀pọ̀lọpọ̀ ọ̀dọ́ àti mú ara dúró ó nira. Torí ìpinnu pé àti níbálòpọ̀ rọrùn. Pé kọkùnrin kankan sọ pé kẹ́ ẹ jẹ́ ń bọ́ sùn. Ara tèmi náà ń fẹ́. Tọ́lọ́ ò bá fẹ́ kí n ṣe gan. Kí ló dé tọ́lọ́run jẹ́ kí n mọ ní ìmọ̀lára rẹ̀? Ọlọ́run fi ìmọ̀lára rẹ̀ sí ọ lára fún àkókò kan ni. Àkókò wo? Àkókò ìgbéyàwó. Àkókò tó lọ́kọ tiẹ̀, àkókò tó láya tiẹ̀. Òun ló fi síbẹ̀. Ṣùgbọ́n lónìí ọ̀pọ̀lọpọ̀ ọ̀dọ́ ló yàn láti ṣe àgbèrè, láti ṣe ìpanṣágà nítorí pé ó rọrùn láti ṣe. Ara mi béèrè fún, mo sì fi fún ara mi, tó rọrùn nu. Ṣùgbọ́n tó o bá lè yàn láti mára dúró, ó mọ̀ jèrè Ọlọ́run, ó mọ̀ gbádùn Ọlọ́run. Ó lè lé ní ìsìnkó dàbẹ́ ni pé ìjọ wo màá tó ṣègbéyàwó tí màá mọ mára dúró, ìjọ wo màá tó ṣe kínní, èèwọ̀ mi ò lè ṣe. Tó o bá ṣe ń yan àwọn nǹkan tó rọrùn fún ọ yẹn, bẹ́ẹ̀ náà ni nǹkan tó yẹ kó dúró ṣinṣin lé lórí tí ó mú èrè tó pọ̀ wá, ò ní lè yàn wọ́n. Bẹ́ẹ̀ sì ni in tó o sì yàn tó rọrùn lójú ẹsẹ̀ nítorí pé ó bọ́ ọ lára mu, kò lè mú èrè ńlá wá fún ọ. Ẹ já wo ohun tí Bíbélì sọ nípa ẹnìkan tó yàn. Àpẹẹrẹ míì tó yàn òun ni Genesis. Nínú Genesis orí 19 ẹsẹ̀ 7. Bíbélì jẹ́ ká mọ̀, ó sì ṣe lẹ́yìn nǹkan wọ̀nyí ni aya olúwa rẹ̀ gbé ojú lé Jósẹ́fù, ó sì wí pé bá mi ṣe, ṣùgbọ́n òun kọ̀. Ó sì wí fún aya olúwa rẹ̀ pé kíyèsí,
olúwa mi kò mọ ohun tí ó wà lọ́dọ̀ mi ní ilé, ó sì ti fi ohun gbogbo tí ó ní lé mi lọ́wọ́. Kò sí ẹni tí ó pọ̀ jù mí lọ nínú ilé yìí, bẹ́ẹ̀ ni kò sì pa ohun kan mọ́ kúrò lọ́wọ́ mi bí kò ṣe ìwọ, nítorí pé aya rẹ̀ ni ìwọ. Ìṣe ǹjẹ́ èmi ó ha ti ṣe ohun ìwà búburú ńlá yìí kí èmi sì dẹ́ṣẹ̀ sí Ọlọ́run? Ó sì ṣe bí ó ti ń sọ fún Jósẹ́fù lójoojúmọ́ tí kò sì gbọ́ tirẹ̀ láti dùbúlẹ̀ tì í tàbí láti bá a ṣe. Ẹ wo bí ṣẹ́rí ọ̀rọ̀ yíyàn tí Jósẹ́fù yàn láti má bá aya ọ̀gá rẹ̀ lò pọ̀ kò ní yé wa àfìgbà tó bá jẹ́ wípé àwa náà wo Jósẹ́fù ibi tó ti ń bọ̀. Jósẹ́fù ń gbé pẹ̀lú òbí rẹ̀, ó ń gbádùn ayé. Ọmọ bíbí ọmọ gbogbo Jákọ́bù ni. Ó ń raṣọ àràbarà. Ọmọ tí bàbá ń tọ́jú ni ẹmọ Àbíkẹ́. Àwọn yìí ó ní Àbíkẹ́ ló ń jèrè ìyá. Jósẹ́fù ń gbádùn ni làwọn ẹ̀gbọ́n rẹ̀ fi kórìíra rẹ̀, wọ́n fi tà á. Ni wọ́n fi jù ú ní ọkọ̀ ẹrú. ń wàásù léyìn náà lórí àìpẹ́ láì jìnnà. Ni wọ́n fi jù ú, wọ́n fi tà á. Nígbà wọ́n tà á, àtẹ̀yìnwá àtẹ̀yìnbọ̀, ó bára rẹ̀ nínú ọgbà pẹ̀lú Pọ́tífà. Ẹ wo ẹni tó ń gbádùn tó wá dẹni tó jìyà tí wọ́n fẹ́ pa tí wọ́n tà lẹ́rú. Ó wá débì kan àǹfààní ńlá wá wà, wọ́n wá fi jọ̀gá pé ìwọ lolórí mọ́ gbádùn. Ṣé ẹ rò pé tẹ́ni yẹn bá fẹ́ yàn, ṣé ẹ rò pé yóò rọrùn láti sọ pé tí n bá báyà ìyàwó ọ̀gá mi lò pọ̀, ó mọ̀ lè parọ́ mọ́ mi lọ́dọ̀ ọ̀gá mi, kí n wá padà níbi tí mo ti ń bọ̀. Irọ́ Ọlọ́run ní jẹ́ kí àárẹ̀ àpadà sí ibú. Ọlọ́run tó mú mi débì kò tún ní jẹ́ ń padà sẹ́yìn mọ́. Ọ̀pọ̀lọpọ̀ la máa ń yanrú nǹkan bá wọn. Ọ̀gá mi ń bi iṣẹ́, ó ní tí n bá yíwèé yẹn wọ́n sáàkì mi, òun ó make sure jẹ́ Ọlọ́run iṣẹ́ wo ló wà Nàìjíríà, màá yá àyàn láti yan tètò rọrùn láti yàn. Ṣé rí ohun rere ńgbà míì téèyàn bá yàn ó máa ń lera láti yàn, ṣùgbọ́n ìkẹyìn rẹ̀ ó máa ń mú èrè tó pọ̀ wá. Jósẹ́fù ò yàn in tó rọrùn, ó yan tó le. In tó rọrùn ní pé kó kí ìyàwó ọ̀gá rẹ̀ kó bá sùn. Pápátẹ̀ kí Jósẹ́fù pẹ́ ń díẹ̀ ń bẹ́ẹ̀ yóò tẹ́ bọ̀ náà ni. Kò tiẹ̀ ó tiẹ̀ lè má ṣe é ṣe fún gan láti ẹ̀ ti jèrè kankan bẹ̀. Bẹ́ẹ̀ sì ni a rí pé èrè tọ́lọ́run ní fún ayé rẹ̀ kò lè wá sí ìmúṣẹ láéláé toró ti fi ẹ̀ṣẹ̀ bàjẹ́. Lọ́pọ̀lọpọ̀ ìgbà bá a ṣe ń yànnu, báwọn ọ̀dọ́ ṣe ń yàn nìyẹn. À ń yan in tó ní í ṣe pẹ̀lú ara wa lójú ẹsẹ̀. Mo fẹ́ fún ìgbà tí gbogbo ẹ̀ dàrú, mo fẹ́ mọ mu gbó, èmi náà sì ń bá wọn mu gbó. Ìgbà ọtí, kí ló tiẹ̀ wà ń bẹ̀ gan, ṣó burú ni? Ó tiẹ̀ ń fìyàn lórí balẹ̀. Ó ń ṣe ohun tá à ń yànnu àgbàlagbà. Ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn bá a ṣe ń ṣe nu lónìí. Àwọn tó rọrùn láti yàn là ń yàn. A fẹ́ dúró ṣinṣin láti sọ pé yíyan tó le, yíyan tó tọ́, in tí ó mèrè tó pọ̀ jáde, ó máa ń nira ńgbà míì. Amen. Nígbà míì náà tá a bá sọ̀rọ̀ pa yíyan ìyàwó gan, kí n tún padà sórí ìyàwó, yíyan ìyàwó tó tọ́ gan máa ń nira. Ẹ rí pọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ní obìnrin pọ̀, ìyàwó ni ò pọ̀, ọkùnrin pọ̀, ọkọ ni ò pọ̀. Ọ̀pọ̀lọpọ̀ ló kàn ṣàfẹ́ yan tó rọrùn. Bọ̀bọ̀ yẹn ṣàlùwó lọ́wọ́, bèbí yẹn ó fine gan, ṣàjẹ́ ń fẹ́. A fẹ́ wò pé ṣó nífẹ̀ẹ́ Ọlọ́run, ṣó gba Jésù gẹ́gẹ́ bí olùgbàlà rẹ̀, ṣó nífẹ̀ẹ́ Ọlọ́run, ṣó ń gbégbé ayé rẹ̀ gẹ́gẹ́ bí Ọlọ́run, ṣé ó ń ṣe tó tọ́, ṣó jẹ́ tó fẹ́ gbégbé ayé tó wu Ọlọ́run kí n tó gbégbèsẹ̀. Ó lè má lówó tó àwọn yòókù tó ń fojú wò. Yíyanrú ẹni bẹ́ẹ̀ lele láti ṣe, ṣùgbọ́n pọ̀lọpọ̀ gbà ó máa ń mú èrè tó jáde wá. Ẹ̀kejì tí mo sọ, yíyàn ó ní ṣe pẹ̀lú wọ, is your choice. Ìwọ gangan ló yàn. Má jẹ́ kéèyàn yàn fún ọ. Ìwọ ni kó o gbàdúrà, gba ìmọ̀ràn tó tọ́ láti lè torí àwọn tó bá sì fẹ́ kó o ṣàṣeyọrí, wọ́n fún ọ mọ̀ràn tó tọ́, wọ́n fún ọ ní tèè tó dáa, wọ́n fún ọ ní tèè tí ò dáa, kí ìwọ kó o lè ṣèpinnu. Wọ́n sọ fún ọ gẹ́gẹ́ pé wo tèè tó dáa ni tó bá tọ́ báyìí. Ìkejì, yíyan tó dára ó mọ nira ńgbà mí o. Mọ́ kàn mọ́ wà lára àwọn tí ó dàbẹ́ ni pé in tó rọrùn ni mo fẹ́ yàn. Èyí tó rọrùn, sórí èyí tó rọrùn ó lè mọ́ mèrè tó pọ̀ wá lọ́pọ̀lọpọ̀ gbà. Tó jẹ́ pé téèyàn ó farajìn, téèyàn ó ṣe. Nígbà tí Mósè yàn láti sọ pé mo fẹ́ kúrò lọ́dọ̀ Fáráò, ìgbádùn ló wà. Ẹni tó ní wọ́n mọ̀ pé lọ́mọ ọba Fáráò mọ́, ìgbádùn ni. Ọmọ Fáráò ẹ mọ̀ pé bẹ́ẹ̀ náà lòun náà mọ̀ yanwọ́ ni ó mọ̀ ju pájíṣẹ̀. In tó náà bá fi lélẹ̀ ọmọ ọba ní kábíyèsí o. Prince, ọmọọba, gbogbo yẹn ni Mósè sọ pé mo fẹ́ fi sílẹ̀. Ẹ mọ̀ pé tó lé ní
láti fi àwọn nǹkan yẹn sílẹ̀, ṣùgbọ́n ìdí wo ló fi fẹ́ fi sílẹ̀? Ó fẹ́ fi sílẹ̀ nítorí ìdí kan tó dára, nítorí Ọlọ́run. Torí èrè tí ó mú jáde lọ́jọ́ iwájú yóò dára ju tó fẹ́ fi sílẹ̀ lọ. Ṣùgbọ́n kò rí, ṣùgbọ́n ó le fún láti ṣe. Ohun ẹ̀kẹta nípa yíyàn tí mo fẹ́ kárí nígbà tá a bá fẹ́ yàn, ó ní pé yíyàn ìta bá yàn ó lè gbé wa ga tàbí kó bayé wa jẹ́ tàbí kó rẹ̀ wá sílẹ̀. Ìta bá yàn ó lè jẹ́ àṣàṣeyọrí tàbí ká ṣàṣìṣe. Ohun tó fi mọ̀ pé ìwọ ni yíyàn yẹn dúró lé lórí nu. Ìyìn tó yàn yẹn oníyà ni ó jẹ ìtọ́jú o. Gbogbo tó wù káwọn èèyàn máa ṣe, ìwọ ló jìyà rẹ̀ jù. Òun ló ṣe pàtàkì ká mọ òtítọ́ nípa yíyàn. Tá a bá mọ òtítọ́ yìí, a mọ̀ rò pé ẹni tí ń bá yàn ẹ mo lè ṣàṣọpẹ́ nìkan ló jẹ́ ń ṣe. Yíyàn ní í ṣe pẹ̀lú ẹ o. Bó bá sì ṣe rọrùn sí fún ọ láti yàn àbí lé fún ọ láti yàn, yóò ṣàkàwé in tí yóò mú jáde. Ṣùgbọ́n yíyìn tó bá wá yàn yẹn, ó lè gbé ọ̀gá, ó sì lè rẹ̀ ọ́ sílẹ̀. Èwo ni wọ́n yàn? Ẹ wo ẹsẹ̀ 26. Ìwé Hébérù orí 11 ẹsẹ̀ 14. Bíbélì sọ pé ó ka ẹ̀gàn Kristi sí ọrọ̀ tí ó pọ̀ jù àwọn ìṣúra Íjíbítì lọ, nítorí ó ń wo èrè náà. Nípa ìgbàgbọ́ ni ó kọ Íjíbítì sílẹ̀ ní àbẹ̀rù ìbínú ọba, nítorí ó dúró ṣinṣin bí ẹni tí ó ń rí ẹni àìrí. Nípa ìgbàgbọ́ ni ó dá àṣẹ ìrékọjá sílẹ̀ àti ìbùwọ̀n ẹ̀jẹ̀ kí ẹni tí ó ti ń pa àwọn àkọ́bí ọmọ kí ó má bàa fi ọwọ́ kàn wọ́n. Nípa ìgbàgbọ́ ni wọ́n la òkun pupa já. Ṣé rí, ó kọ́kọ́ sọ̀rọ̀ nípa bó ṣe yàn. Ó yàn báyìí, ó yàn pé kí o má ṣe báyìí, ó yàn pé kí o má ṣe báyìí. Láìpẹ́ láì jìnnà, àwa rí pé Mósè tó yan tó le, tó fi ọmọ ọba Fáráò lẹ̀, tó yàn láti mọ́jọ ọmọ ọba Fáráò, ó di ẹni tó ń darí orílẹ̀-èdè. Mi ìmọ̀ bóyá tí mò ń sọ yé wa. Mósè wá di ẹni tó ń darí orílẹ̀-èdè fúnra rẹ̀. Nígbà ó kọ́kọ́ bẹ̀rẹ̀, gbogbo ẹ le, ó ń bá Fáráò sọ̀rọ̀. Gbà kó wájú mi jọ, ṣé kí ló jẹ́jẹ́ mọ́ fi fàyè gbọ́? Ṣé báyìí? Ṣùgbọ́n ẹni tá a rí tó ń bá sọ̀rọ̀ tí wọ́n ń lé kúrò níwájú Fáráò, ó di ẹni tó jẹ́ pé Fáráò ń ránṣẹ́ pèpè ẹ bá ń pè wá, mo ti fẹ́ gbọ́ tiẹ̀, mo ti fẹ́ gbọ́. Ó di ẹni tó di adarí orílẹ̀-èdè. Ìgbà tó ń la òkun pupa já, àwa ń wò ó, àwọn yòókù wa mọ̀ wò ní ìsìn, wọ́n mọ̀ wò pé òwò èèyàn bíi Mósè, báwo ni ò bá ṣe dá kémi náà dàbí Mósè kí n já darí. Ẹ mọ́ gbàgbé pé àwọn èèyàn wo Mósè náà tí wọ́n sì jowú rẹ̀. Àríkórà Dátàn, àrí àwọn tó wò pé bó bá wò rí nǹkan ṣó nìkan ni ó ṣe jó nìkan. Àrí Mariam tó jẹ́gbọ́n rẹ̀ gan táwọn gan wò, ṣùgbọ́n gbà Mósè yan tó le, wọ́n sí ń bẹ̀. Ọ̀pọ̀lọpọ̀ ìgbà tí ìta àbájáde yíyan wá bá jáde, òun ni àwọn èèyàn ṣẹ̀ mọ́ wò ó, ni wọ́n mọ̀ wá bìkítà pé báwo ni ò bá ṣe dá kó jẹ́ mi. Ọ̀pọ̀lọpọ̀ wa la fẹ́ dàbí ẹlòmíràn tó ṣèpinnu, tó dúró lórí ọ̀rọ̀ Ọlọ́run, tó ṣe tó yẹ kó ṣe. A fẹ́ yàn bí wọn, ṣùgbọ́n a fẹ́ yan tó le bí wọ́n ṣe yàn. Yíyàn ẹ rọrùn. Ìgbà téèyàn bá yàn tán, tí àbájáde rẹ̀ bá jáde, tọ́lọ́run jẹ́ kó bu ọlá fún yàn, òun làwọn èèyàn ṣẹ̀ mọ́ wò pé kí ló dé tí tèmi ò rí bẹ́ẹ̀? Ìtorí pé wò ó yàn tiẹ̀ ni, ò yàn bó ń ṣe yàn ni. A fẹ́ yan tó rọrùn. A fẹ́ yan tó rọrùn, in tó tẹ́ wa lọ́rùn. Tá a bá fẹ́ yan tó dáa, ìkẹrin, gẹ́gẹ́ bí onígbàgbọ́, tó bá fẹ́ yàn tó jẹ́ nǹkan kẹta tó dòtítọ́, ó ní pé yan tó dúró lórí ọ̀rọ̀ Ọlọ́run. Yan tọ́rọ̀ Ọlọ́run ṣe, tọ́rọ̀ Ọlọ́run sọ, tí ó ń ràn ọ́ lọ́wọ́. Tó bá jẹ́ pé o fẹ́ ṣàṣeyọrí, òtítọ́ ń pa yíyànnu, pé tó bá yàn lórí ọ̀rọ̀ Ọlọ́run, ò lè kábàámọ̀. Ẹ̀wọ̀n tí Bíbélì sọ nínú ẹsẹ̀ 27. Bíbélì sọ pé nípa ìgbàgbọ́ ni ó kọ Íjíbítì sílẹ̀ ní àbẹ̀rù ìbínú ọba, nítorí ó dúró ṣinṣin bí ẹni tí ó rí ẹni àìrí. Mósè dúró ṣinṣin bí ẹni tó rí ẹni àìrí. Ó dúró bí ìgbà pé Ọlọ́run wà wájú rẹ̀. Mò ń yàn bí ìgbà pé mo rí pé Ọlọ́run dúró tì mí. Mi ò lè ṣe tọ́lọ́run ò fẹ́ kí n ṣe. Ìyẹn túmọ̀ sí yíyan rẹ̀, ó dúró lórí ọ̀rọ̀ Ọlọ́run. Sórí tó bá fẹ́ yan tó tọ́, dúró lórí ọ̀rọ̀ Ọlọ́run, ò lè ṣìṣe. Tó bá yan tó tọ́, tó dúró lórí ọ̀rọ̀ Ọlọ́run, mo lè sọ pé n tó yàn yẹn yóò mú èrè àlàáfíà wá bá ayé rẹ̀. Yóò mú ìbùkún wá bá ayé rẹ̀.
yóò jẹ́ kó o ṣàṣeyọrí bíi Mósè. Nígbà Mósè yàn gẹ́gẹ́ bí mo ṣe sọ lẹ́ẹ̀kan, ó dàbí pé àwọn láyé ìsìn wọ́n ní àṣebéèyàn bá gbé ẹlẹ́dẹ̀ sórí kiri àṣẹ ilẹ̀ náà ni ó bára rẹ̀. Báwo lè ṣe ń ju ẹran pọ̀ntọ̀pọ̀ntọ̀ nù? Ṣùgbọ́n nígbà tó di olórí orílẹ̀-èdè, tó di ẹni tó ń darí ọ̀pọ̀lọpọ̀ ọgọ́rọ̀ ènìyàn, àwọn míì tún dìde wọ́n wá wò pé Mósè ṣé wọ́n nìkan ni? Torí pé wọ́n ti rí pé ó ṣàṣeyọrí. Báwo ló sì ṣe yàn tó tọ́? Ó yàn lórí ọ̀rọ̀ Ọlọ́run. Ìwọ náà lè yàn. Òtítọ́ nípa yíyàn ni pé yíyàn ní í ṣe pẹ̀lú ìwọ gangan ló gbúdọ̀ ṣèpinnu yẹn. Òtítọ́ nípa yíyàn ni wípé in tó dára láti yàn ó máa ń nira ńgbà mìíràn. Mọ̀ọ́mọ̀ kan máa yàn lórí in tó rọrùn fún mi, in tó rọrùn fún mi, in tó rọrùn fún mi, kíní in tó rọrùn. Yàn pé wo ohun tó dára, wo ohun tó ṣe, ó lè dàbí ẹni pé ipá kejì yẹn le, tó bá jẹ́ òun ni ó mú ìbùkún wá tí ó pẹ́ ó ṣe yàn. Ohun ẹ̀kẹta ní pé in tó yàn ó lè mú ìbùkún bá ọ tàbí kó bá ayé rẹ jẹ́. So kíyèsára pẹ̀lú yíyàn. Pẹ̀lú Mósè, in tó yàn le lóòótọ́ ṣùgbọ́n mú ìbùkún bá ayé rẹ̀. Ohun ẹ̀kẹrin tó gbúdọ̀ mọ̀, òun ni yíyàn dúró, ó gbúdọ̀ dúró lórí ọ̀rọ̀ Ọlọ́run. Torí tó bá yàn lórí ọ̀rọ̀ Ọlọ́run, ò lè kábàámọ̀. Tẹ̀lé ọ̀rọ̀ Ọlọ́run, ó sì lè ṣàṣeyọrí nínú ọdún yìí pẹ̀lú gbogbo yíyàn tó bá yàn. Bóyá wo ò tiẹ̀ tí ìwà ṣèpinnu, ò tí ì yàn nípa ìgbàlà ọkàn rẹ, ò tí ì ṣèpinnu tó tọ́. O gbúdọ̀ lè yàn, mọ̀ pé ẹlẹ́ṣẹ̀ ni ọ́, mọ̀ pé ọ̀run àpáàdì ló tọ́ sí ọ, mọ̀ pé Jésù ló kú lórí ẹ̀ṣẹ̀ rẹ, kó o sì yàn láti gbàgbọ́. Yíyàn náà ló nílò láti ṣe o. Sọ pé mo fẹ́ gbọ́ gẹ́gẹ́ bí olùgbàlà mi. Mo ti ń gbọ́ pa Jésù, ṣùgbọ́n mi ò gbọ́. O lè gbàgbọ́ lónìí nípa wíwí tẹ̀lé mi tẹnu àtọkàn rẹ pé Jésù Olúwa, dáríjì mi èmi ẹlẹ́ṣẹ̀, kó gbọ́ ọkàn mi là. Mo gbọ́ gẹ́gẹ́ bí olùgbàlà mi. O ṣe tó kún torí ẹ̀ṣẹ̀ mi. Ní orúkọ Jésù ni mo gbàdúrà. Àmín. Tó bá jẹ́ pé o ti ṣèpinnu yẹn, àbó fẹ́ gbọ́ ọ̀rọ̀ ìmọ̀ràn kan àbó mìíràn, o lè pè wá sórí nọ́mbà wa 0816-208-1344, 0816-208-1344 tàbí 0901-291-2344. WhatsApp nọ́mbà nìkan nìyẹn. Tàkókè yẹn náà ní WhatsApp ẹ ṣe sí, bọ̀ èkejì WhatsApp nìkan ni. Tàbí Glo nọ́mbà wa 0705-530-7492, 0705-530-7492. Títí di ọjọ́ mẹ́jọ, àlàáfíà ni fún yín. Adùn nílé tiwa, gbọ̀ngàn rẹ̀ yóò gba orúkọ, ayé ò gbọ́ pẹ̀lú. Oore ọ̀fẹ́ ṣá ní gbẹ́kẹ̀lé mi, Jésù kò fún aráyé, ó kú fún mi pẹ̀lú. Oore ọ̀fẹ́ ṣá.